Baba Mufti nílùú Ìwó, assalamu alaikum. Mo kí yín lásìkò tí Ọlọ́run bá ní kí ọ̀rọ̀ mi yóò dọ́dọ̀ yín. Baba Mufti ìlú Ìwó, àánú Ọlọ́run ò ní fẹ́ yín nálẹ̀. Ọlọ́jọ́ kan sọ Ọlọ́run balikiola. Ọ̀rọ̀ mi fún yín ò pọ̀, mo sì fẹ́ kí ó jẹ́ ìbéèrè. Mo ní àwọn ìbéèrè tó pọ̀ gan-an tí mo fẹ́ bi yín. Mo sì fẹ́ kí ìbéèrè wọn ní àlàyé nínú lórí ọ̀rọ̀ tó ń lọ. Ọ̀rọ̀ Mufti ò ṣe Mufti. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ rárá. Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ rárá. Mo rí mọ́kútọ̀ kan fún àǹfààní gbogbo àwọn tí Ọlọ́run ní kí wọ́n máa gbọ́ra lásìkò yìí, tí ó já sí pé ní mọ́kútọ̀ yìí, nítorí pé ní mọ́kútọ̀ lọ́dọ̀ àwọn ilé ìbò ń bí, òun náà ni short video kan. Mo wá lọ lè wá fún fídíò yẹn, mo lọ lè wá. Ó wá já sí pé ní lórí mímbàrí, àwọn ni Baba Mufti ti ń sọ àwọn ọ̀rọ̀ tí mo gbọ́. Bàtẹ́ mi wá gbọ́ ọ̀rọ̀ náà, mo wá ní ìbéèrè 5 tí mo fẹ́ bi Baba Mufti nínú Ìwó. Ìbéèrè 5 mo ní fún wa lérí ọ̀rọ̀ náà. Kí ni ọ̀rọ̀ náà? Ọ̀rọ̀ náà ni ó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ Mufti ilẹ̀ Yorùbá tí gbogbo rọ́bítọ̀ al-a'imma wal ulama fi biladi Nigeria aw fi biladi Yorùbá tí wọ́n yàn àfáwà Sheikh Abdulrazak. Mo wá rí pé Mufti tinú Ìwó wọ́n ń takò Mufti tí rọ́bítọ̀ yàn. Wọ́n ní àwọn èé ṣe Mufti ilẹ̀ Yorùbá, pé Mufti rọ́bítọ̀ ni, pé àwọn gẹ́gẹ́ táwọn jẹ́ Mufti ìlú Ìwó, àwọn gan ni Mufti gbogbo ilẹ̀ Yorùbá. Mo wá ní ìbéèrè 5 fún Baba Mufti ilẹ̀ Yorùbá. Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ ní fún yín, ẹ dákun bóyá kí n má fi sahun kí n tó béèrè béèrè yìí fún àǹfààní àwa tí à ń wò wá. Mo fẹ́ kí ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí Baba Mufti ilẹ̀ Ìwó tí wọ́n sọ, kájọ sọ̀rọ̀ lérè kí n tó wá béèrè béèrè mi. So kọ́lọ́n kó bá wa ṣe dáadáa fún Baba Mufti ìlú Ìwó. So gbogbo wa á jọ gbọ́ nísìnyí inshallah ta'ala. So ìbéèrè wa jáde lábẹ́ ọ̀rọ̀ tí Mufti sọ. Naam. Kí n tó tẹ̀síwájú, ìbéèrè mi àkọ́kọ́ fún Baba Ìmáàmù Mufti ìlú Ìwó ni pé kí ni ipò ìmáàmù ìlú, bó lẹ́yìn ṣe tó, kí lẹ́ fi tó nínú ìlú yín tó fi já sí pé ní the best thing tí ẹ máa ń ṣe láyé, ìmáàmù wa àgbà níwò, chief ìmáàmù wo tó ní wàlá ìní sọ́sọ wípé ọlá pé ó jẹ́ èèyàn mi, wọ́n jẹ́ èèyàn mi ni wọ́n ní chief ìmáàmù wo, èmi àti chief ìmáàmù wo àti ìdákọ̀yà mẹ́ta mi again kẹ́lẹ́ mọ̀ pé ní mo mọ̀ nípa tí mo sọ. Èmi àti chief ìmáàmù wo àjọ ṣe doctorat ni, zemilu mi ni wọ́n, àjọ ṣe doctorat ni. Baba Mufti Baba ìmáàmù Ìwó, chief ìmáàmù ìlú Ìwó tó ní, àwọn ni mufasiru ni wọ́n tẹ́lẹ̀ kọ́lọ́n tó kádàrá ìmáàmù mọ́ wọn. So inú tí mo mọ̀ ni mo ń sọ̀rọ̀ padà yìí. Ìwà gbé ikú onílù nínú ìlú Ìwó lọ sí ibi tí rọ́bítọ̀ ti fẹ́ ṣe nǹkan gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹni tó jẹ́ ètò tó mọ ètò àti ìlànà ìlú. Ó béèrè ó lọ lè bá ọba ìlú pé ní ẹ dákun mo fẹ́ lọ bí báyìí, gẹ́gẹ́ bí pé ní wọn yéé ṣe nǹkan mi lẹ́yìn ọba, àti Allah wa àti Rasulullah wa ulul amri minkum, mọ́mú tẹ̀lé. Kí wá ní ipò lẹ́yìn wá tẹ́ fi pàṣẹ fún mọ́mú ìlú kọ́mọ́ lọ? Ìbéèrè mi àkọ́kọ́ nù. Ìbéèrè mi ẹ̀kejì ni pé ókè, oyè tẹ́ ń jà sí ìgan, oyè Mufti tẹ́ ń jà sí pé ẹ̀yin ni Mufti gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ rí wípé ní ilẹ̀ Yorùbá, ìlú Ìwó nìkan kọ́ ní ilẹ̀ Yorùbá, ìlú Ìwó ń bẹ nínú ilẹ̀ Yorùbá ni. Ìbéèrè mi wá ni pé Baba Mufti, ǹjẹ́ gbogbo Mufti tí wọ́n ti ń yàn nínú ìlú Ìwó, ǹjẹ́ a ti yan Mufti kan síwájú tí yín nínú ìlú Ìwó tó yá sí pé wọ́n wá pronounce ẹ̀kọ́ máa jẹ́ Mufti gbogbo ilẹ̀ Yorùbá? Inú tan ìlú Ìwó ni mo béèrè, inú tan ìlú Ìwó. Ǹjẹ́ a rí bẹ́ẹ̀? Ìbéèrè mi àkọ́kọ́ nù. Tá a bá rí bẹ́ẹ̀, ìbéèrè mi ẹ̀kejì ni pé ní sígbà tí wọ́n wá di pé wọ́n á yan Mufti nínú ìlú Ìwó, ká ní ó tàn kó tó kàn yín wọ́n ti yan Mufti kan síwájú tí wọ́n sì ń pè wọ́n ní Mufti ilẹ̀ Yorùbá, tí wọ́n sì jẹ́ ọmọ bíbí inú ìlú Ìwó, tí wọ́n sì ń lo ọ́fíìsì wọn nínú ìlú Ìwó. Ìbéèrè mi ẹ̀kejì ni pé ní ṣé gbogbo àwọn ìlú míì tí wọ́n ń jẹ́ ilẹ̀ Yorùbá mi, ṣé wọ́n support Mufti kó jẹ́ sí pé ìlú Ìwó ni ó máa jẹ́ Mufti gbogbo ilẹ̀ Yorùbá? Ìbéèrè mi kejì nu. Ìbéèrè mi ẹlẹ́kẹta ni pé níjọ́ tí wọ́n wé ẹ̀yin náà ní láwà ní Mufti tinú Ìwó, ṣé gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n fẹnu kò pẹ̀lú torí ẹ sọ pé ọba ló fi yín jẹ Mufti inú ọ̀rọ̀ yín, pé ọba ló fi yín jẹ Mufti. Ìbéèrè mi wá ni pé ṣé gbogbo àwọn lọ́balọ́ba ìlú míì tí ń jẹ́ ilẹ̀ Ìwó àti ń jẹ́ ilẹ̀ Yorùbá, ṣé gbogbo wọn ni wọ́n fọwọ́ sí ìyàn yín ní Mufti tí ọba ìlú Ìwó yàn yín ní Mufti? Ìbéèrè mi nù. Ṣé gbogbo lọ́balọ́ba tí ń bẹ ilẹ̀ Yorùbá ni wọ́n fọwọ́ ara pé lóòótọ́ bí ọba wa nílùú Ìwó bó ṣe yan àfáà wa yìí ní Mufti tí wọ́n sì pè é ní Mufti gbogbo ilẹ̀ Yorùbá, ṣé gbogbo lọ́balọ́ba tí ń bẹ ilẹ̀ Yorùbá ni wọ́n fara mọ́? Ìbéèrè mi nù. Ìbéèrè mi tó tún tẹ̀lé tí mo fẹ́ kẹ́ dáhùn, òun ni wípé ní
ìjẹ́ mufti yín tí ẹ wá announce ara yín gẹ́gẹ́ mufti wo kí ni ipò tẹ́yìn wà kí ni ipò tí ìmámù ìlú wo wà ìmọ̀ tẹ́ fi jọ wọn o tó fi já sí pé ní ọwọ́ yín ni ìmámù wo ti máa gbà ṣe mo fẹ́ lọ bí kan. ìbéèrè mi ẹlẹ́kẹ̀rin nínú then ẹlẹ́karùn nínú ìbéèrè mi fún yín òun ni wípé ní kí ni ẹ fẹ́ gbà gan nínú ọ̀rọ̀ tí ń lọ yìí kí lẹ fẹ́ gbà ń bẹ tẹ́ ẹ sì mọ̀ pé ní ojú ló máa ń tó yónú ọ̀rọ̀ bí tọ̀ gbogbo àìmọ̀ gbogbo àwọn ìmámù ní gbogbo ilẹ̀ Yorùbá tó fi mọ́ ìmámù ní ìlú wo gan wọn bẹnu rọ́bí tọ̀ gbogbo rọ́bí tọ̀ ó comprise gbogbo tí ń jẹ́ àwọn àìmọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá wọn wá fi rí korí wọn wá yẹn nìkan kó jẹ́ mufti definitely mufti tí rọ́bí tọ̀ tó jẹ́ pé gbogbo tí ń jẹ́ àwọn ìmámù gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n support tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n bá yan mufti kan mufti gbogbo ilẹ̀ Yorùbá náà yàn in tí òye mi ni pé ní sẹ́mi pé gbogbo olùkọ̀ọ̀kan náà ni mufti Ògbómọ̀ṣọ́ ó ní mufti tiwọn ìlú Ọ̀yọ́ ní mufti tiwọn tẹ́ bá fẹ́ jẹ́ mufti ti ìlú Ìwó yìí gan ìlú Ìwó yìí nínú Ọ̀ṣun state ló wà kì í ṣe pé ní ó jẹ́ state òun gangan kò dádúró àti state kò dádúró àti state bí local government kan ní Ìwó jẹ́ nínú ìlú Ọ̀ṣun state ṣé gbogbo local government ń bẹ lọ́ṣun state náà ló gbà yín gẹ́gẹ́ bí mufti fáwọn ṣé gbogbo local government ń bẹ nínú Ọ̀ṣun ká tó wá sọ Ìbàdàn ká tó wá sọ Ògùn state ká tó wá sọ Delta ká tó wá sọ àwọn ìlú mi tí wọ́n parapọ̀ tí wọ́n ń jẹ́ western region tí wọ́n ń jẹ́ ilẹ̀ Yorùbá ṣé gbogbo wọn ni wọ́n support yín Ìwọ nìkan lẹ ti ń ṣe ìfitawu lè ọ̀dà nísìn ọ́fíìsì yín ò lè pronounce kìíní kan ní fatiwa nísìn tí gbogbo ilẹ̀ Yorùbá yóò gbà lọ́wọ́ yín ṣé fatiwa tẹ bá gífù ṣé fatiwa yín gbogbo ilẹ̀ Yorùbá ó wá débẹ̀ kí ẹ pàṣẹ kó sì wọ̀bẹ̀ náà ẹ mọ̀ wọn ara yín ẹ sì fi ìkìláàsù sí tó wá sí pé nítorí Ọlọ́run lẹ́fí ń ṣe ni kò yẹ kó tó báyìí mufti kò yẹ kó tó báyìí rárá ìtọ́ tó wá yà mí lẹ́nu pé ní tẹ́lẹ̀ bá tiẹ̀ wá sọ̀rọ̀ yìí ẹ kàn wéṣì táìmù àwọn jàmáà ibi juma ibi khutuba jima lẹ́tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mufti òsì mufti lẹ́tí ń fèsì tẹ́tí ń fáwọn yàrá sí kí láǹfààní tá fẹ́ jẹ lára yín lérí khutuba jima tẹ̀sí yẹn lérí mímbàrí yẹn tẹ́lẹ̀ bá tún sì ké sí ọ̀rọ̀ mufti ẹ pé dé ẹ pé jọ káwọn yẹn jòkó lẹ̀ ẹ sọ ẹ̀dùn ọkàn yín ẹ sọ káwọn yẹn rí kí wọ́n gbọ́ àmọ́ ṣe khutuba jima so òun náà làá fi ń ṣe ogbélé yìí níbi khutuba jima ebi gbogbo ala máa dáàbò khutuba jima gbogbo ala mẹ́kọ́ tí ń bẹ́ẹ̀ kọjá sí pé ní lérí khutuba náà láti yanjú ọ̀rọ̀ ayé torí ọ̀rọ̀ àjẹ mufti ọ̀rọ̀ ayé lè mí kakún bó já sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni torí yàní orúyẹ ẹ̀sìn ni àmọ́ ṣe pé ní ètò ayé ni so ibẹ̀ lẹ́tí ń fòrún ránṣẹ́ sáwọn èèyàn ibẹ̀ lẹ́tí ń fi ọ̀rọ̀ tí ọ̀dá ránṣẹ́ sáwọn èèyàn lẹ́tí sọ pé mufti tí wọ́n jẹ mufti kangaroo ni ní ìkìláàsù ọ̀rọ̀ mufti níwò ní ìkìláàsù kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kẹ́ ẹ má ní ìkìláàsù tọ èmi ọmọ bẹ́ẹ̀ ṣe tó ètò ìlú yín o nínú ìlú wo yẹn èmi bẹ́ẹ̀ ṣe tó àwọn àfáàná ńlá ń bẹ nínú ìlú wo tó yẹ kí wọ́n yanjú ọ̀rọ̀ ń kákú sì dákẹ́ ṣé nísìn ṣé ìbéèrè mi o èmi ọmọ o torí ìlú kọ̀ọ̀kan ló ní ibi tí ń rọ́nu ètò ìlú wọn ìlú kọ̀ọ̀kan ló ní ibi tí ń rọ́nu ètò ìlú wọn ìlú ibòmíì bíi Misrọ̀ Egypt lápèjúwe ẹni tó bá jẹ́ mufti kabir ní Misra òun náà ni ó mọ̀ jásí pé ní òun ló hold position tó ga jù àmọ́ kò rí bẹ́ẹ̀ bòmí níbòmí ìmáàmù ló hold position tó ga jù nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí mufti ó máa wà lábẹ́ rẹ̀ àmọ́ ìmáàmù bẹ́ẹ̀ ṣe tó nínú ìlú Ìwó tó jásí pé ní ìmáàmù gbọ́dọ̀ gbàṣẹ́ lọ́dọ̀ tí kó tó di pọ́ lọ bí tó fẹ́ lọ a ti gbọ́ pé ìmáàmù gbàṣẹ́ lọ́dọ̀ ọba ló wé ìmáàmù níláwà ní ìmáàmù òun ló wé ẹ̀yin náà níláwà ní mufti bí ìmáàmù ti ń jẹ́ pé ìmáàmù ìlú Ìwó tí èé ṣe ìlú mi bẹ́ẹ̀ lẹ́yìn náà jẹ́ mufti inú ìlú Ìwó ẹ̀ ṣe mufti ìlú mi ẹ jẹ́ kó lè yé yín dáadáa bẹ́ẹ̀ ìjẹ̀bi òun lẹ́ ń jà bí ìmáàmù ti jẹ́ mufti ìlú Ìwó ìmáàmù ìlú Ìwó bó ti jẹ́ ìmáàmù inú ìlú Ìwó tí wàzírù ìlú Ìwó jẹ́ wàzírì ìlú Ìwó bẹ́ẹ̀ lẹ́yìn náà jẹ́ mufti ìlú Ìwó kí lẹ́ ń dàrú sí ọ̀rọ̀ tó yanjú ni ṣèbáà náà ni mufti Ìlọrin mufti Ìlọrin kì í ṣe mufti ìlú mi mufti Ọ̀yọ́ state kì í ṣe mufti ìlú mi mufti Lagos state kì í ṣe mufti ìlú mi bó ti rí lọ́dọ̀ tí yín náà nù ẹ̀ ṣe mufti ìlú mi àmọ́ ń tọ́pẹ́ gbogbo tí ń jẹ́ ìmọ̀ gbogbo ìmáàmù àwọn àfa àpapọ̀ òun ni rọ́bítọ̀ nílẹ̀ Yorùbá tí rọ́bítọ̀ bá wà yẹn nìkan gẹ́gẹ́ bí mufti sẹ́kúntọ̀ ti di mufti gbogbo ilẹ̀ Yorùbá náà torí pé wọ́n jọ represent ara wọn bẹ̀ ni so even tẹ́ bá wá sọ pé ní ẹ bá wá dó lérí wípé ọba lọ́yàn yín ní mufti bẹ́ẹ̀ ni ọba ìlú yín ni kì í sọ ọba ìlú mi ọba wo ò lè pàṣẹ kódà nínú Ọ̀ṣun state bọ́sùn ti pọ̀ tóun kì í ṣe gbogbo olú tó wà lọ́sùn nígbà àṣẹ lọ́dọ̀ ọba Ìwó ká tó wá ní Ifẹ̀ ká tó nílé Ifẹ̀
ká tó lọ bá Olúbàdàn ká tó lọ bá Ọ̀yọ́ ṣé gbogbo wọn náà ni wọ́n ń gbàṣẹ lọ́dọ̀ ọba Olúwo ìbéèrè mi nu tó fi já sí pé tí ọba onílùú ti wá ṣe ó ti wá applicable sí gbogbo ilẹ̀ Yorùbá ẹ má jà jíjẹ̀bi mọ́ ọ̀rọ̀ tí ó yanjú leléyìí ọ̀rọ̀ tó yanjú leléyìí so à ń dàrú ọ̀rẹ́ ká dàrú rárá ọ̀rọ̀ mi ò ní gùn ìbéèrè mi ó ti parí ìbéèrè mi àkọ́kọ́ ni pé nínú tàn ìlú Ìwó kọ́lọ́ má bàálù náà jẹ́ ṣé wọ́n ti yan mufti kan bẹ̀rẹ̀ síwájú yín tó wájá sí pé wọ́n pronounce ẹ̀ kó máa jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá ìbéèrè mi nù tí ò bá wá sí nínú tàn ìlú Ìwó tí ò sí pé wọ́n yan mufti kan kó máa jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá wáyé tẹ́ wọ́n wá yàn yín tẹ́yìn ò máa jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá ìbéèrè mi kejì nù ṣe pé ní ọ̀rọ̀ yanjú bọ̀ inú ìbéèrè láti máa ránṣá ayẹ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìyẹn mọ́ bẹ́ẹ̀ ti tó hierarchy ìlú yín ṣé ìmáàmù gbọ́dọ̀ máa gbàṣẹ lọ́dọ̀ yín kó tó di pósí nǹkan àbọ̀dọ̀ ọba ọ̀dà tó bá bá wá pàṣẹ ìpé ní kí ìmáàmù máa lọ ìmáàmù ò ní lọ mọ̀nà yóò dúró lé náà ni yóò dúró lé ni Ìlọrin ọ̀dàdó kì í sí ilẹ̀ Yorùbá Ìlọrin dádó ni mufti sì ń bẹ lábẹ́ ìmáàmù àgbà nílọrin ọlọ́mọsà ìbára lékún kó bá kára àlàáfíà fọba Ìlọrin àti ìmáàmù Ìlọrin tábà ń sọ̀rọ̀ nípa rẹ̀ sìn tó bá fi lè kó lẹ́yìn ọba ìmáàmù àgbà ló kù bẹ́ẹ̀ náà ló ti wá rí ọ̀pọ̀lọpọ̀ olú mi kọ́ra ní Ògbómọ̀ṣọ́ mufti ń bẹ lábẹ́ chief imam Ògbómọ̀ṣọ́ ni èyí mufti ní ó máa wá pàṣẹ fún chief imam bó ti wá rí àwọn ìlú mi náà nù tí ó dàrú ni kílẹ̀ ń dàrú sí so ẹ kàn máa mọ̀ fúnra yín ẹ empower ara yín tó ti wá ń sìn lérí nǹkan tí ò lè possible so látara bẹ́ẹ̀ nítorí ọ̀la ọlọ́run jòdà fún Ajá Bakar Abdulkadir jazakumullahu khairan mo ti sọmọ́rọ̀ nísìn ẹ ṣe mo ti sọmọ́rọ̀ nísìn jazakumullahu khairan so ọ̀rọ̀ tí ń lọ yìí ọ̀rọ̀ tí ó yanjú ni ẹ dákun torí ọlọ́run ẹ má dàrú mọ́ Sheikh Abdul Ghaffar ọlọ́run járe pẹ́ so bó ti rí nìyẹn yín tá à ń béèrè fún ni ẹ dáa lóhùn ṣé gbogbo ilẹ̀ Yorùbá lọ́gbà yín wọlé gẹ́gẹ́ bí mufti gbogbo ilẹ̀ Yorùbá ìbéèrè mi àkọ́kọ́ nù bẹ́ẹ̀ sì pé ẹ̀yin lẹ́yìn pé ní mufti gbogbo ilẹ̀ Yorùbá àwọn bẹ́ẹ̀ sì ń jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá ó dà accepted ìbéèrè mi pé ṣé gbogbo tí wọ́n ń jẹ́lẹ̀ Yorùbá lọ́wọ́ gbà yín wọlé gẹ́gẹ́ bí mufti àwọn officially tí wọ́n bá gbà yín wọlé gẹ́gẹ́ bí mufti wọn officially ìbéèrè mi ẹ̀kejì ni wípé ní ṣé ìfiwéláwà ní sí lérí gẹ́gẹ́ bí mufti tí ọba Ìwó fún yín ní mufti ṣé wọ́n ṣe ní ìmọ̀ sí gbogbo ọba yòókù tí ń bẹ lẹ̀ Yorùbá ṣé gbogbo ọba yòókù àwọn ọba yòókù tí ń bẹ lẹ̀ Yorùbá ṣé wọ́n mọ̀ sí tí wọ́n bá mọ̀ sí ṣé gbogbo ọba yòókù lọ fọwọ́ sí tó bá wá kó ṣé mufti àwọn ìlú mi ṣé wọ́n ń gbàṣẹ lọ́wọ́ tí kí wọ́n tó ṣe ìfútáwò lù wọn sáwọn mufti mi tí wọ́n yàn lù mí náà ṣé wọ́n gbà yín gẹ́gẹ́ bí mufti wọn ẹ má jà parọ́ tara wa mufti alùsùnà ni mufti sàlàfíà ni ẹ kàn fi Ìwó ẹ fi ń bojú ni Ìwó òun gẹ́tẹ́ fi ń bojú kẹ́kọ̀ọ́ káyín tán torí gbogbo àwọn tí ń bẹ́nu lù kì í ṣe gbogbo tí ń bẹ́nu lù wò ló gbà yín mufti kì í ṣe gbogbo tí ń jẹ Ìwó ló gbà yín mufti ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀ so ìmì wa wáyé táwọn mufti ìlú mi mufti Ọ̀yọ́ state mufti Ògbómọ̀ṣọ́ mufti Abẹ́òkúta mufti Èkó mufti àwọn Delta àwọn ìlú mi tó jẹ́ àwọn mufti tí wọ́n ń bẹ́nu lù wáyé tí wọ́n máa jà sí pé àwọn làwọn jẹ́ mufti ilẹ̀ Yorùbá tó jásí pé ìnìkan lẹ́wọ̀n á jà sí ẹ jókòó jẹ́jẹ́ yín bàbá mufti ẹ máa ṣe ìfútáwò yín nínú ìlú jẹ́jẹ́ fatiwa yín ọ̀kọ́jà wo ẹ bá mọ̀ fatiwa tẹ̀ bá ń ṣe kọ̀kọ́jà wo ìyẹn mọ́tẹ́ ń dá mara yín sí ẹ tó wá ń ṣe lẹ́yìn náà ẹ tó wá eré kútùbà jímọ̀ tá ti dẹ́rù ikú bá àwọn èèyàn níbi kútùbà jímọ̀ tá ti rán àwọn létí nípa kìyàmọ̀ níbi kútùbà jímọ̀ tá ti sọ̀rọ̀ tẹ́kọ̀wà fáwọn èèyàn lẹ́tí yanjú ọ̀rọ̀ mufti ẹ kà waste time àwọn èèyàn lásán lérí lágíwù ẹ yanjú ọ̀rọ̀ ẹ̀sìn bẹ̀ wọn mọ́ ẹ yanjú in tí ó lè mú ayé àwọn èèyàn dá sí mọ́ ẹ ń gbin ìkórìíra ìmámù lùlù yín ẹ ń gbin ìkórìíra rẹ̀ sọ́kà àwọn jàmáà ọ̀hún obìnrin yẹn kìyàmọ̀ ìkórìíra ìmámù ìlú wo ẹ wá ń gbin sọ́kà àwọn tẹ́ ń ṣe kútùbà fún ó dá báyẹn kò sí ìkìlásù gbogbo tẹ́ ń ṣe yẹn kò sí ìkìlásù ń bẹ èyí táwa wà ń bẹ nìyẹn so ẹ̀rọ kò tó rọ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́wà pẹ̀lú mi online gbogbo yín mo rí Ọlọ́run bá ń dúpẹ́ fún yín Prince Gambari Ọlọ́run ní fi yín lé ọlá nàbí Ajwa Ibrahim Ilyas Ọlọ́run bá ti ra fún Asayid Muhammad Ọláyínká Afẹ́lẹ́ jazakumullahu khairan afawa Musliu Arisekola yes Ọlọ́run bá dúpẹ́ fún yín Asayid Ọlọ́run jẹ́ àrípẹ́ afawa Imamu Aripo Ọlọ́run jẹ́ àrípẹ́ gbogbo ẹ̀yin tẹ́wà online Ọlọ́run bá dúpẹ́ fún yín jazakumullahu khairan so látara báyìí ìyí tí mo fẹ́ ká ṣe nìyẹn tó ti bá ń sìn ẹjọ́ bàbá mufti ìlú wo ẹjọ́ nítorí Ọlọ́run ẹjá fi bẹ̀rẹ̀ Ọlọ́run yanjú ẹ wà lérí kútùbà jímọ̀ lérí mímbàrí kútùbà jímọ̀ lẹ́tí wọ́n ń sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé because ọ̀rọ̀ politics ni ajẹ́ mufti bó jásí pé ní ọ̀rọ̀ ẹ̀sìn ni àmọ́ politics wọ̀ àlejò politics kó mbẹ́ ṣé ibi tá ti dẹ́rù ikú bá wọn yàn láti sọ̀rọ̀ nípa tẹ́kọ̀wà
tá sọ̀rọ̀ nípa ìmánì táwọn èèyàn gbọ́ kútúbà tí ọkàn wọn gbà tí wọ́n sunkún sọ́lọ́ lọ́rùn tí wọ́n túbá kò bí ẹsẹ̀ eré kútúbà jímọ̀ rẹ̀ tí wọ́n yanjú ọ̀rọ̀ ṣe mufti ò ṣe mufti. àdábò àdá iye kútúbà ti jímọ̀ ẹ ti kọjá àlà rẹ̀ ṣe mufti náà nù ṣe mufti tí o máa àdábò kútúbà jímọ̀ ti ń jẹ́ ọ̀rọ̀ nípa bá ti ṣe kútúbà jímọ̀ ṣé kò yẹ kó yé ẹni tó jẹ́ mufti ẹ ti gbàgbé léyìn ẹ̀rán tí máa bì ẹ̀rán tí máa kò sí wàhálà ààrẹ náà nù tẹ́ bá wá yanjú ọ̀rọ̀ ṣe mufti ẹ invite àwọn jàmáà kẹjọ kólẹ̀ kẹjọ sọ kẹ́ ṣe kéré kútúbà kì í ṣe eré kútúbà jímọ̀ tó látara báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ já lọ lẹ́sẹ̀ mẹ́dọ̀ bí tọ́lọ́run bá tó nǹkan sí ẹgbà kò sí tí ń bí inú ọ̀rọ̀ mùdírù mẹ́kàzì náà ní dààmú yín ọ̀rọ̀ mùdírù mẹ́kàzì nígbà ní pọ́blẹ́mù yín ẹ ní pọ́blẹ́mù kankan ọ̀rọ̀ rọ́bítọ̀ àìmọ̀ wal ulama òun náà ní pọ́blẹ́mù yín ẹ sì fẹ́ tẹ́ bá kálẹ̀ bá wà ní inú rọ́bítọ̀ nísìn kọ́nà rọ́bítọ̀ gan ọ̀rẹ́ recognize ẹ kàn ń pe rọ́bítọ̀ ní society lásán society tó wà very strong ní tẹ́yìn náà sì mà so ọ̀rọ̀ mi ò ní pọ̀ bàbá mufti nínú ìlú wo tó dẹ̀ ṣe mufti ilẹ̀ Yorùbá wo mẹ́jà pàrọ̀ tara wa tẹ́ bá tẹ pósítà tẹ̀ sì ṣe kíná tẹ kọ́ kọ́ra tẹ kọ́ síbi plate number mọ́tò yín tẹ kọ́ lérí signboard yín tẹ ní kíní ka handbill tẹ kọ́ síbẹ̀ problem ti yín nù àmọ́ gbogbo ẹ̀yin náà mọ̀ wípé ẹ̀yin ṣe mufti ilẹ̀ Yorùbá kódà nínú ìlú wo inú Ìwó gẹ́gẹ́ sẹ́pẹ́ yìí dídàkọ̀ Ọ̀ṣun ẹ̀pẹ́ inú Ọ̀ṣun state ni Ìwó wà nínú ìlú wo wọn ò gbà yín wọlé tí ojú ìlú wo lọ́gbà yín mufti kátó wá ní gbogbo Ọ̀ṣun state tí Ìwó ń bẹ lábẹ́ rẹ̀ kátó wá ní gbogbo ilẹ̀ Yorùbá sí gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá ni wọ́n fi ọwọ́ kówọ́ pẹ̀lú ọba ìlú Ìwó pé wọ́n wé mufti wọ́n ti wá wé mufti sí inú ìlú Ìwó ni mufti gbogbo ilẹ̀ Yorùbá ti máa jáde inú ìtàn ilẹ̀ Yorùbá kò síbi tí ó ti lè jáde ẹni tó jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá tẹ̀tẹ̀lẹ̀ Sheikh Dahak ọmọ ìlú yìí ni Ọ̀ṣun state ni wọ́n tó yá sí pé ẹni tó sì wé wọn láwà ní ọ̀rọ̀ bítọ̀ lọ wé wọn láwà ní mufti gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti gbà wọn ní mufti wọ́n ti play role wọn tó fi kó láyé ni kátó wá sọ àwọn míì wọ́n jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá nílẹ̀ lọ́yọ̀ state rí àwọn ọ̀rọ̀ yóò takò wọn àwọn míì náà nílùú mi náà wọ́n takò wọn èyí ṣe tí wọ́n wá jẹ́ mufti míì fúnlẹ̀ Yorùbá tẹ́yọ̀ máa takò nítorí pé ẹ̀yin ti pronounce ara yín gẹ́gẹ́ bí mufti kò sí ní tẹ́tọ́ lẹ́ pronounce ẹ̀ ní tó yé mi àti yín ni ẹ fi gbowó Saudi náà ṣé bá mọ àwọn ẹgbẹ́ yín táwọn náà ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń pronounce ara yín wàláhì làásì mẹ́lẹ́ jiyàn rẹ̀ kẹ́ pronounce ara yín gẹ́gẹ́ bí pé mufti gbogbo diyari Yorùbá nílẹ̀ Lárúbáwá etí àwọn náà bá náà bàbá kó fún yín pé owó Darul Fatiwa Darul Ifta ẹ sọ nǹkan mi tó wà ní motive yín tẹ́ fi sílẹ̀ sí yẹn alẹ́ ní ìkìláàsì ẹ jábàá lé ní ìkìláàsì tẹ́ ẹ bá torí ayé wa tẹ́ ẹ torí selfish interest wa kò yẹ kó le tó báyìí náà ẹ kàn wá fà lé ẹ mú lé haba kò yẹ kó tó báyìí ká nítorí ẹ̀sìn ká nítorí ìfẹ́ ẹ̀sìn ká nítorí ìfẹ́ tọlọ́run ká nítorí ìfẹ́ mímọ́ ká nítorí ìfẹ́ ìtẹ̀síwájú ká nítorí ìfẹ́ ọ̀la ilẹ̀ Yorùbá pẹ̀lú Islam balẹ̀ fi ṣe ni kò yẹ kó le tó báyẹn ìmọ̀ràn tèmi fún inú ẹ lọ lè padà mú tẹ̀sí yẹn kò sọ́nà ń bẹ ẹ sì lè ní wọn kọ́dà ẹ̀ lé ní wíní Ọlọ́run wọlé abẹ́ yóò sànù wa yóò tún gbẹ̀sẹ̀ o èyí táwa rí sọ lérí àlàsọ yìí àmọ́ ìmáàmù Ìwó kọ́ ọmọ gbẹ̀sẹ̀ lọ́dọ̀ yín kó tó dé pósí nǹkan ẹ kíyèsí Ọlọ́run sànù wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alhamdulillah gbogbo ẹni tẹ́ wà online jazakumullahu khairan gbogbo yín mú kí Ọlọ́run ní fi ilẹ̀ o ẹ bá ń ṣíà program yìí kó kan bàbá mufti ilẹ̀ Ìwó kó kan wọn la Ọlọ́run kó wọlé abẹ́ kó sànù gbogbo tí ń jẹ́ ilẹ̀ Ìwó Ọlọ́run jọ bàjẹ́ látẹ̀lé ọba Ìwó ó fi dé gbogbo tí ń jẹ́ àìmọ̀ níbẹ̀ Ọlọ́run bá dó tiwọn Islam ní bàjẹ́ nínú ìlú Ìwó kò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ gbogbo Nàìjíríà kò sí bàjẹ́ káàkiri ayé ìtẹ̀síwájú bá gbogbo ọjọ́ báyìí lọ wala hawla wala quwwata illa billahi al-azim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.